ṣá nílò ìpínlẹ̀ Ìbàdàn àbá kan fẹ́ fi ṣọlá. a nílò Ìbàdàn ti wà state ti pẹ́ tètè tún ṣe state nation. ẹ wo Ìbàdàn ẹ wo bóyá tóbi tó kò sópin rẹ̀ àwa la David tí wọ́n gbalẹ̀ wa dé ìròkò ní 1921-23 táwọn tó ń bá wa fà àwa la nílẹ̀ tó wó bẹ̀rùn tó yẹ tó tẹ fìdí tó tẹ fìdí oníbalógun akéré nígbà kan kọjá bọ̀ tí wọ́n bẹ̀ kó mọ́ yà sọ́yọ̀ àtìgbà ní kójọ kó yà síbẹ̀ ẹ̀tí àgbàrá òjò akéré wọ́n ń gbìyàn lọ ni ó ti kọjá níjà yìí kún omi ní wọ́n débẹ̀ fìdí tí ló ní wọ́n lè lágbólé débẹ̀ tán gbè ní agbolé agbéná agbolé arúná náà ń pè bẹ̀dì sí ní fìdí tí tó fi àwọn àbúrò ẹ̀mí síbẹ̀ àwa nílẹ̀ ìbẹ̀rùn ẹ wo bí òkò ṣe báńdì wa àti onídùúdú báńdì wa tán wọ́n tún gbà débẹ̀ ni ẹ wo àwa àti Ẹ̀gbá Bàkátàrí wọ́n gbà débẹ̀ ni torí tí wọ́n kọ pé Ẹ̀gbá ń sá lọ dúró dè ní Ìbàdàn ní ta ló fẹ́ dúró múnimúni dé ará Ìbàdàn dé ẹ mọ Ìbàdàn ṣe Ẹ̀gbá ẹ̀tọ́ ni nǹkan mo ti kọ́ wọ́n ti gbọ́ torí ọ̀nà tí ọmọ ìyá kan náà jọ wá nísìn ọmọ ìyá kan náà jọ ní wá ẹ wo bí tá a mú Jẹ̀bú dé ni ẹ wo Jẹ̀bú gbogbo ilẹ̀ wọn àwọn aráàlú wọn débẹ̀ Ògúnmọ́lá ní ká tó yìn sọ òun fẹ́ lọ gbẹ̀san bí wọ́n dá síjà ìlú tó wá tó bá ogun mélòó ni Britain jà nǹkan fi ń pera wọn ní ogun olórí Europe tí mo bá wọn dá sí Europe kìíní community Ìbàdàn sí nation àti serve state àsopọ̀ ní mú náà orí wá òun ló fa kán mọ́ bá a sọ táwọn Ọ̀yọ́ àtàwọn yòókù ń bá wa sọ ní táwọn Awólọ́wọ̀ dálẹ̀ ní if not so yẹ kí wọ́n ti create Ìbàdàn láti 75-76 ti create yẹn kò yẹ kán dà pọ̀ mọ́yọ̀ kan ẹ̀ka ní lọ́gà ẹ̀ ó yẹ kán lóhun tí mímọ̀ yẹn ṣe tí mo ní price war ṣe ní 1931 yẹn tó fi pín Ọ̀yọ́ tó pín Ifẹ̀ tó fún wa ń bàdàn tó bá yẹ kó ti fún wa ń bàdàn a dominate káàkiri ni a dẹ̀ ní part ní gbogbo ilẹ̀ Yorùbá ni àfẹ́ tó bá fẹ́ ṣàbòsí ní tá à ń sọ yìí kì í ṣàròsọ tó bá ní Aláàfin ṣe kíní kan fẹ́ nìkan ọ̀tẹ̀ àsìkò tí mo sọ nígbà tí láwọn ní 1905 títí wọ 19 tí ọmọ wọn fi kú lọ ní 1940 kíní yẹn ó ná compromise gbogbo iṣu Ìbàdàn ni ó establish Ọ̀yọ́ tá a wà kò sí ti Fúlàní kó Ṣògbó náà ṣé kí wà ní Ṣògbó mọ́ ni ẹgbẹ́ mú bílẹ̀rì wọ́n ti tún wo wọ́n ti ọdún ewu ti lọ ní 1835 Ọ̀yọ́ òwúrọ̀ wà ní òwúrọ̀ crisis àṣẹ Ọ̀yọ́ sẹ́ńtẹ̀ jálẹ̀ ní àgọ́ ọjà tó náà fi sáǹdì yẹyẹ àwọn Fúlàní ìyẹn gan tó kọ́ bí ìlú yìí tó wọ́n náà fẹ́ lọ fi dàgún inú òkun ni náà ní tí Usman Dan Fodio sọ fún pàwọn nǹkan mọ́ gbalẹ̀ ẹ wò nísìn Fúlàní ti dominate gba Haúsá ìyẹn ilé Haúsá ilé mọ́ Fúlàní mọ́ sìn ìgbà tó lajúlẹ̀ ṣùtọ́ fẹ́ kára náà tí Ìbàdàn bá stop attack àwọn Fúlàní ẹni tó wá stop tí tó gba state ẹni tó stop wo yẹn tí tó jẹ chairman nù tí bá sáré fún ṣé kí Ìbàdàn sì máa bẹ̀rẹ̀ fún chairman lọ́balọ́ba gbogbo chairman gbogbo ilẹ̀ Yorùbá ní Ìbàdàn yẹ kó jẹ gbogbo chairman lọ́balọ́ba ilẹ̀ Yorùbá bàbá wa gbà chairman lọ́balọ́ba Yorùbá ọ̀rọ̀ yìí àní sọ á lọ bọ́ sọ́dọ̀ bàbá ńlá wa Ọọ̀ni tilé Ifẹ̀ Ọọ̀ni kan pọ́n wálé ọ̀nà òjò kan gùn lẹ́mìí Ọọ̀ni ò rí Ìbàdàn fún òun fún alápọ̀nlé ó pẹ̀ lórí oyè wọ́n mọ̀ tán tí ò bá sí Ìbàdàn tí ní jẹ́ fẹ́ nígbà tí mo náà àtàkì fẹ́ bí ẹ̀ méjì ẹ wo àfẹ́ àtàkì ènìyàn kan Ìbàdàn anybody ẹni ọba kó pọ́n àga Olúbàdàn lé kìí ṣe Olúbàdàn láti kó pọ́n lé o àga yẹn switch of power àwọn bàbá wa tán gbà wà lọ́wọ́ Fúlàní láti ká pọ́n lé o láfi agitate láfi bẹ gómìnà ibi ìjọba kan ló wọ́n change pé kí Ọ̀túnmọ̀ jẹ baálẹ̀ ní 1902 ìbò sáà ni gọ́ọ̀mẹ̀ntì ìbò náà là ń lò lòdì sí nígbà tí ò sí ìbò Balógun gan ní jẹ kí wá ló dé tí wọ́n fẹ́ sọ àwọn ọmọ ilé ọlá di ajá tó lóko tó pẹran tó wá pẹran tán gbà lẹ́nu tàbá ní ogun kó wá rí sí gbogbo bàbá ló bá ajagun ni
ṣé tí bàbá rẹ̀ ń ṣàgbẹ̀ tí bàbá rẹ̀ ń ṣòwò tí ń lùlù tẹ̀lé wa tí ń lọ sójú ogun àbí tí máa ń ṣàfù wa lóúnjẹ láàrẹ̀ sọ àdìdì ni atúní akọgun obìnrin atúní ẹfí ṣetán Ìbàdàn ò lẹ́rìn kan dìdì nìkan bàdàn. ẹ jẹ́ n béèrè ìbéèrè kan ilé mélòó gan-an ní bẹ ń bàdàn tí wọ́n ti gbọ́dọ̀ jẹ mọ́gàjí. ìfẹ́ tó bọ̀ mí lẹ́nu. torí pé. ọ̀rọ̀ tó fẹ́ bí mí léèrè yìí ọ̀pẹ oṣù ojúmọ́ gbọ́ nísìsiyìí mi ló má lè ná máa wí ẹ̀rẹ̀ kò tẹ̀lé pẹ́ nìkan lọ́wọ́ nípa náà ṣùgbọ́n nígbà wáṣẹ̀ títí wọ 1913 tí bàbá wa Akínyẹlé kọ̀wé ilé 100 ló yẹ kó jẹ. ilé 100. ilé tánítàn rẹ̀ lọ́wọ́ 101 ló yẹ kó jẹ́ ṣùgbọ́n torí pé wọ́n rò pé bàbá Mọ́yẹ̀ kógun jàbàdàn wọ́n kàn star wọn pé àìbámọ̀ tó yíjọ wájú. ó ká mọ̀ jẹ́. no àbáyọ̀mọ̀ ní òfin ká gbólé yẹn agbolé tán kà sínú ìwé wọn wọ́n nu àwọn àfi Mọ́yẹ̀ sísàlẹ̀ pé òun ló yẹ kó fi sókè. wọ́n tó gbé yàn pípa tán ti pé ogun tán bá gbá pé ẹni tó kógun jà yàn Ìbàdàn ti exonerate èèyàn lè sẹ̀ lónìí kan fún yàn ní pardon irú ẹni Tinubu fáwọn kan ní pardon sí kan fún wọn sẹ́ ẹgẹ́ mi sí ilé 100 1 wà ní so they have a so Mọ́yẹ̀ Olúyọdún àwọn báyẹn ni 101 agboolé tó jẹ́ mọ́gàjí. ilé tó nítàn títí wọ 18 tó fi wọ 1913 that is 87 àbí 88 ilé òkú ìtàn wọn ò full torí èmi ọlọ́lá ni wọ́n torí ìtẹ́ bá ń pè Ìbàdàn èèyàn kan lè mọ jagun owó kan lè owó lè mọ̀ fi ra ẹ̀tù agbára wo àwọn kan ní mọ̀ dáko bí èèyàn àwọn tó dáko alẹ́ dáko sàn but as at 1913 ilé wa nù wà ní. gbogbo àwọn ilé torí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti wá di mọ́gàjí ti wá pọ̀. gbogbo wọn they are subjected to the ilé tí mò ń dákọ̀ ẹ̀. ọ̀rọ̀ ọjọ́ mi ni program kan lákàkà gbolé yẹn pátá láka gbolé yẹn pátá ẹgbẹ́ mi sì a máa ka gbolé yẹn tẹ́kíkálí kó kọ̀ọ̀kan mọ̀ pé nígbà títí wọ 1931 àṣàgbà tí àwọn àgbàlagbà ń bẹ̀rù tí ò tí ì sí pé àwọn ilé yẹn ò jù bá ń lọ àwọn ilé yòókù ń bẹ o táwọn náà mọ̀kàn olórí ẹtí kẹ́mi sì tí wọ́n mọ̀ pé bọ́ọ̀lì sì ẹ̀lẹ́mì ò tẹ̀ tí wọ́n lọ pé bàbá àwọn kò wọ́n gbígbé oko ohun ó bẹ̀rù ogun ló fi dúró lé ẹnìké ọ̀lẹ́kan ọ̀sùn bàdàn tó bá jagun ó gbé nígbà tí bàbá wa rẹ̀ látò sagara dúdú mọ́ kó fẹ́ di ológun òun fẹ́ di lágbára bàdàn akọ̀pẹ́ ni wọ́n láti lọ rà wọ́n dé jáyè wọ́n gbé débàdàn wọ́n wá gbé kíkẹ́ àfẹ́ sí táwọn òfin lókìkí táwọn òfin lọ́lá táwọn fọ́ lálẹ̀ wọ́n lọ sílé Ògúnmọ́lá wọ́n jẹ́ ọmọ ogun Ògúnmọ́lá wọ́n gba tírénì bẹ́ẹ̀ wọ́n di captain wọ́n dolórí bẹ́ẹ̀ tí ẹ bá sàwọn gan ni ọdún Ògèdèngbé bá ti lọ tán nílẹ̀ Yorùbá torí wọ́n fẹ́ bẹ́ Ògúnmọ́lá fẹ́ bẹ́ Ògèdèngbé lórí ṣùgbọ́n látòsà làwọn bàbá wa Ọmọlé àti odò Orò wọ́n wá bẹ̀ tán fi wá bẹ Ògúnmọ́lá tán fi ní kán fi wọ́n lẹ̀ kán fi ọ̀bẹ gbóná kọlà tí wọ́n kán máa padà sí Ìjẹ̀ṣà ìtọ́jú tó bá ní wọn fún wọn lórí láwọn ti pa gbogbo Ìbàdàn tán wọ́n fi kọlà fún Ògèdèngbé àbó ọmọ tó bá dàn wọ́n wá fẹ́ fún wa ní chairman nìkan wá ń gbé mú àrífín níṣẹ́ chairman gbogbo ọba Yorùbá ló yẹ ká jẹ́ chairman lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àfẹ́ tí ò bá mọ́ tà ń sọ tí ò bá sẹ́nu kò so ni kìí ṣe gbogbo òkú wáyé ogun òkúlẹ̀ Yorùbá ni ọmọ ẹjẹ́lẹ̀ tó ń kùn kan fún wa ni ogun tàjà jù ogun Èkìtì ni ìbí wọn fẹ́ gbòmìnira ni fábùmí ló rò pé ṣé àwọn ọmọ ṣe báyìí lọ ni torí káwọn ò lè jẹ́sú tàbá jẹ́sú wọn ò tó bẹ́ẹ̀ fábùmí ló wá bínú lójú àti ajẹ́lẹ̀ wá jayé jẹkújẹ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ló fi ta wá láyà ogun ìbámọ̀ tó bá ń gbà náà gbòbí ìbínú tí ń bẹ láàrin Ìbàdàn àtàwọn ààrẹ látòsà ló jẹ́ kí ogun tó tà sùn wọn compromise ni. ẹ ti sọ pé tó bá dijọ́ mi ẹ sọ àwọn ilé ìlú. àpò ilé tó jágbolé títí wọ 1913 àjọ àtúnkà kó mọ̀ àwọn ilé yòókù baálé náà ń jẹ́ ń bẹ̀ baálé jàre. baálé ni. kò wá sí baálé mọ́ báyìí ó ti á lọ di. wọ́n jẹ baálé náà baálé jàrúgbó ní àwọn ọmọ náà fi yan mọ́gàjì fún ọmọ kékeré mọ́gàjì wọ́n wá sọ mọ́gàjì Ìbàdàn di kọ́bọ̀kọ́bọ̀ kí ló dé àrò bàbá wa Olúbàdàn ẹ bá wa redeem image and the recognition of Ìbàdàn bá a bá jagun mọ́ ẹ já wo kí lẹ́ni ṣe ká tó fi joyè ẹlẹ́mìí àmọ́ tó ti rógbó rẹ̀ àkàsà là ń fún lóyè nítorí ọ̀la ni o nítorí òní o heritage náà pé o bí Jamaica ti assist Britain tó lórí ogun wọn ò torí ẹnìkan fún wọn lóyè ní London kódà tó ń kọjá níbi tí Queen wà ní Manchester wọn níbi tí wọ́n fi ọ̀nà wọn sí
yàtọ̀ wọ́n assist wọn. So people go and study history kán lọ ka ìtàn history ó rich torí àbùsí wọn nìkan máa sọ tàn torí kí ni Kùránì ìtàn ni Bible ìtàn náà ni tá a bá kà bọ́lẹ̀ sọ́mọ pé yẹn wọ́n ti bí ànábì bá a sọ pé Bethlehem wọ́n bí Jésù sí it's a record wọn lábí belief why ìtàn máa doctor ìtàn tiwa náà àwọn ayé so Ìbàdàn kì í sì ní nǹkan lè máa sọ ọdẹ àwẹwà kì í sì ní nǹkan ó yẹ ká pọ́nlé ọlálé ẹ gbogbo tó ń sọ àwọn ọlá náà ni àwọn jagunjagun náà establish Ọ̀yọ́ yẹn náà establish Ọ̀tà wọ́n establish Ifẹ̀ padà wọ́n redeem gbogbo wọn mo tó gbé ẹnìkan gba ó kọjá àyè rẹ̀ ó lọ lọ́mọ oyè yàtọ̀ sí ẹni tó fẹ́ fi jẹ lóbòkun ní Balógun Àjọbọ Iléṣà every time mo tó mọ̀ sọ ní Ìbàdàn alága gbogbo ọba ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan jẹ kì í sí Ọ̀yọ́ sí ọ̀rọ̀ ọjọ́ mi nù.